فأهلا وسهلا بكم مرحبا فأهلا وسهلا بكم مرحبا فأهلا وسهلا بكم فأهلا وسهلا بكم مرحبا جزاكم إلهي جزاء وفاقا لا وسهلا مرحبا bàbá wa ti dé Ali IGBAJAWY dé fa ahlan wa sahlan bikum marhaba jazakum ilahi jazaa wifaqa أهلا وسهلا بكم مرحبا marhaba. وسهلا بكم bàbá wa tí a wí bàbá ti dé bónílé pọ́n eré anilada balẹ̀ ìjò pa wọn lé kó ní kẹ́yìn àwa tá a pa wọn lé káwá sóríire tí a wí bàbá ti dé bónílé pọ́n eré anilada balẹ̀ ìjò pa wọn lé kó ní kẹ́yìn àwa tá a pa wọn lé ká máa. Ali IGBAJAWY ti dé bàbá ti dé Ali IGBAJAWY dé bàbá ti dé àwa tá ń pa wá lé ká máa rẹ́yìn àwa tá ń pa wá lé ká máa rẹ́yìn àwa tá ń pa wá lé ká máa nira wí bàbá àbádé pawale anilada bale dipa wale kò ní rẹ̀yìn àwa apawale àwa tá ń pa wọn. bí a ti wá ṣe ni wípé alfa wa Abdul Fatih ẹ bá ń pe Ọláwùmí ẹ máa bọ̀ wá sí tòsí mi ń bí mi. alfa wa ọ̀kìn kíní yìí bá rẹ̀ ń fẹ́. àṣà tí bàbá Ọláwùmí àná máa ń dáná nù bí olùwà bá wà ń jìnnà bàbá ò ní sọ̀rọ̀ àfi kí wọ́n pè wá sí tòsí ẹ máa jókòó ń bí ó bá rọrùn lẹ́gbẹ̀ẹ́ tó nítòsí ń bí bí bàbá Ọláwùmí àná náà ti ṣe nù wọn ni ajá Abdul Wahab irú ẹ̀ kí jìnnà sí mi wá jókòó ń yà yín gbogbo àwọn tí ọba tó ń rí pókàn tí wọ́n tó ọ̀rọ̀ gbọ́ bí yóò ṣe máa rí nì nípa pé bí a bá pèdè mo kí rọ́ìdù wà látàárọ̀ ọ̀yá yìí ẹ̀ pé mo sọ ń jọ anniversary 40 years dárú bàbá Ọláwùmí pé àfi bó bá jọ máa lè dárú ni ò ní dáńtọ́ lọ́rọ̀ mo kí ọ. bí ìjókòó bá ti ń dirú àsìkò yìí yóò máa rù ṣùgbọ́n yíò ò díye táwa fẹ́ ṣe lọ́wọ́ àwọn tí ó náwó ẹlòmíì ti náwó wọ́n ti lọ àmọ́ bóòlù á ṣe sọ nǹkan yìí di international wọ́n ní kí ni mọ́níàlù wí ń bẹ̀ àbí ayé ò ní béèrè bàbá Ọláwùmí ọ̀hún nítò bá a bá débẹ̀ tẹ́lẹ̀ ti ṣe rábànà kẹ́ ẹ ṣe ń rábìnù ìyẹn ni pé dọ̀míìrù tìwọ nìkan àwọn ṣẹ̀ṣẹ̀ wá fara ìjókòó àwọn tó bá tọrọ gbọ́ kí ẹ dákun ẹ jókòó ẹ máa bẹ nítòsí mo kí ọlọ mo sì kí ànábì wa Muhammad kò yá o àmọ́ wò mìíràn á kí àwọn àfáà tí Ọlọ́run fi yẹ wá sí bàbá wa Abdul Karim mo kí o kíní yìí wọn. òun náà ló wá láòdù ní eléyìí ò Ọlọ́run fi wá yọrí iṣẹ́ sàrújì ní ẹ̀yìn lẹ́pìlẹ̀ rẹ̀. Ọlọ́run fi
manialu yọrí ọ̀rọ̀ Sàrújí ẹ̀yin lẹ pilẹ̀ rẹ̀. bàbá ìkan pàtàkì nù àfa wa máa sọ ní ọ̀rọ̀ yìí kò lè dá ọmọ tọ́ láyé irọ́ bọ́ ọ bá dá ọmọ tọ́ yóò gọ̀ lára àìdá tó ní pé àfi kó yùzù mọ́ àwọn ẹgbẹ́ rẹ̀ ládùúgbò kó yùzù mọ́ àwọn ẹgbẹ́ rẹ̀ níléèwé kó yùzù mọ́ àwọn ẹgbẹ́ rẹ̀ nílé kéwú kó kúrò lọ́dọ̀ àfáà kan lọ ọ̀dọ̀ àfáà mi ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí ó máa kó gbogbo ètò dé tó iṣẹ́ yẹ. Engineer. ẹ̀yin tẹ́ ẹ dúró lẹ búlọ́ọ̀kù ẹ dákun. èèyàn máa ń gbọ́rọ̀ ní ẹkú ọbẹ̀jáde à. iṣẹ́ tí ẹ á pilẹ̀ tí foundation iṣẹ́ náà dáa. tó dáa báyìí. ọlọ́run á ní kó yọrí lọ́dọ̀ tiwa ẹ kú oríire òní ẹ ní fi ọmọ náà ṣe àwátì. Amina. ìkan láàárín òun gbogbo àyókù náà ọlọ́run jẹ́ kí wọ́n lálùbáríkà. Amina. èyí tí ẹ bí fúnra yín àti èyí tí ẹ tọ́ gbogbo alápapọ̀ ọlọ́run jẹ́ kí wọ́n lálùbáríkà. Amin. Sheikh wa Abdul Fatih ẹ̀ ń gbọ́ orúkọ rẹ̀ ní n ò mọ̀ àfòní. tó. àmọ́ bí wọn bá ṣàtìrí ọmọ bàbá wọn láwùmí sẹ́yìn pé mo sọ́njẹ́ òde náà àbíjọpọ̀ ẹ ti máa rí àlámọ̀ náà wípé ọmọ bàbá rè. ẹ ti rí ń bẹ́ẹ̀ tọrọtọrọ tírúpọ̀. àlùfáà wa Zakariya Abdulkarim ní Bariga. Ala wa sahlan. Ala wa sahlan. Bulbul zaman. ọ̀rọ̀ ni madalu ni ẹ máa wọlé. wáyé fún. Bulbul zaman. àbá ni ẹ máa wọlé. àlùfáà wa Zakariya máa sọ̀rọ̀ débi ọ̀rọ̀ àfà. àbá Zakariya máa sọ̀rọ̀ débẹ̀. ló fi jásí pé kò sí ní tó pamọ́ sí mi nílé bàbá Ọláwùmí. kò sí nǹkan náà. àfà máa ń sọ toró máa tí mo kọ nípa bí mo ṣe nífẹ̀ẹ́ bàbá Ọláwùmí tó. Allah. nípa báyìí Sheikh Abdul Fatih. Sheikh Abdul Fatih. Ọlọ́run jẹ́ gùn lẹ́mí. ẹ gùn lẹ́mí o. ẹ wà ní dágun àárẹ̀ o. ẹ sì ní dágun àárẹ̀. ẹ ní dágun òsì. ẹ ní dágun òsì. ẹ̀yin ti gbẹ̀yìn tún ẹ̀yìn ṣe. ẹ ti gbẹ̀yìn ẹ ti tún ẹ̀yìn ṣe báyìí. Ọlọ́run á jẹ́ gùn lẹ́mí. Ọlọ́run jẹ́ gùn lẹ́mí. bàbá Ọláwùmí lo ìgbà gígùn. káyì. àmọ́ lo ẹ̀mí gígùn. Allah. torí tí èèyàn ó pé èèyàn ń ṣe láàrin oṣù kan ni bàbá yóò ṣe ń jọ kan. káyì. káyì. wọn ò sì rí kó wọn aláàjì ò hárí aláàjì lèmi máa ń pè wọn ṣe gbogbo sọ́njọ́ náà aláàjì ló kọ tó mẹ́mí la kódà bàbá jọ dókòó ní aláàjì mùdírù òmọ́mẹ́lá aláàjì báláàjì sì lè ṣe wáàsí tó ohun ò sì ní há tán bá sì dé òde ńgbà tó de fẹ́ káàárẹ̀ aláàjì ó tún jí òde òun tẹ́ẹ̀tún máa wò wípé dàbí kó mọ̀ tán mọ́. Allah. gbogbo ń tẹ́tí wọn á ṣe òun bẹ́ẹ̀ bá jó lójú inú yóò mọ̀ mọ̀ yí pé à ẹ̀mí yìí kúrú ní gígùn ni àmọ́ gùn ní fífẹ̀. Allah. ẹ̀rọ tó á sílẹ̀ náà là ń rí tó ẹ̀yin wàá gùn lẹ́mí. ẹ gùn lẹ́mí. àtẹ̀yìn àti gbogbo àwọn bọ̀dá yín. àti gbogbo àwọn bọ̀dá yín lápapọ̀. látòrí Khalifa fi débi tí ó dé ọlọ́run dùn ó tì yín o. Àmín. Sheikh wa ọ̀kín àbí. Sheikh wa Abdul Wahab Ajibola ọlọ́kì. sáwa náà lè wá pọ́nlé tó tó báyìí. Allah. bàbá wa Adéwuyì ló ní gbogbo àpọ́nlé o. àwọn ni wọ́n ní. àwọn àfáà tí náà ní. bàbá àgbà ayọ̀ lọ bàbá àgbà kí ó yẹjú. a wà ní ayétòrò tèlè níjọ sátidé ìwọ tí ọlọ́fà kan tọ́ ní kò kọ́ ní kéwọ́ ọ̀gbà fún ọ̀gbádùn ni. ọmọ kan gbóná náà ni. ó nírú àwọn tó jù wọ́ lọ àwọn tó tó ọ àwọn tó jù ọ lọ á wà lábẹ́rẹ̀ tó kọ́ ń kéwú. ọlọ́run kàn ní kí kádàrá tiẹ̀ gbọ́dọ̀ rẹ̀ ni. wọ́n parí ẹnìkan ní sẹ́wù ní ọlọ́gbọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ àwọn tó wà lọ́dọ̀ rẹ̀ á jù ọ lọ náà. bàbá rẹ̀ èèyàn tí bá ń ṣe báyìí ojúwe bá ń ṣe bíi ojúwe bá ń ṣe kọ́. Allah. mo ṣàdúrà fẹ́yìn náà ẹ̀ ní padà wálẹ̀ ilé yìí wọ́n á ní owó mọ́. Àmín. ẹ máa kọ́ mi sí ni. Àmín. àlùbáríkà àwọn afọ àwọn lọ́dọ̀ ọlọ́run. Alfa Taofiki Akéwùsọlá ó ti lọ bí ó ti lọ. ó ti ń padà bọ̀ ọlọ́run bá wa dúró tì. Àmín. gbogbo ẹni tó nífẹ̀ẹ́ nǹkan ẹni èèyàn ẹni náà ni
tó wàá bẹ̀rẹ̀ látòrí Àjò Abdul Hakim. ọgọ́gà. ọmọ bàá mi ń kókà. Kéyẹmí Àdìsá Ajíbọ́lá. àlùfà dáadáa ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹ̀yin ti gbẹ̀yìn tẹ́yìn ṣe ilé náà ní bàjẹ́. àmín. ojú bàbá ò bàjẹ́. àmín. gbogbo wa àti ìtó bàbá. káì. bí bàbá bá wá òde. káì. irú agbádá náà ní láwàní. irú ẹ̀ náà ní bàtà ẹsẹ̀. ọ̀nà táwọn àgbàwé láwàní o ẹ̀ tún máa yọ́lẹ̀ wò ó ni. yóò máa kọ́ mọ̀nàmọ̀nà báyìí ni ọlọ́mọdé àti àgbákò. subhanallah ọlọ́run a máa ṣàyìn lẹ́sà bó bá ti wù. ẹ̀sà ni. bí ìmúraṣẹ́ wa dáa tó ọ̀rọ̀ ẹnu náà tún dáa jù bẹ́ẹ̀ lọ. ọlọ́run má kánjú pa yín báyìí. àmín. ṣe bàbá náà sì ní bàjẹ́. àmín. ẹ dákun sẹ́ yọ̀ǹda mi kí n dá. gbogbo ẹ̀yà afa ńláńláńlá ni bàbá ní bàjá kí. mo kí ìyá wa tí wọ́n jókòó. gbogbo ìyá tẹ jòkólẹ̀ tẹ lọ lébi oríire ọmọ ọlọ́mọ akíyó. ẹ kú farada. kú farada. tí yín náà ní bàjẹ́. kò ní bàjẹ́. kò ní bàjẹ́ fún yín o. kò ní bàjẹ́ fún yín. kò ní bàjẹ́ fún yín o. kò ní bàjẹ́ fún yín. alibarika anabi lọ́dọ̀ Ọlọ́run. sallallahu alayhi wa sallam. iná àtọ̀ iná na kan. àpáyìnà. sàrújì wa dà. àyìnà zaruji. mo ti ní kò gbọdọ̀ kú òǹbí. zaruji. kí a ṣe báyìí bí èèyàn bá ní òun ṣe bẹ́ẹ̀dẹ̀ ọ̀pẹ náà ní ń dá. ọpẹ́ ni. ọ̀sùn kásáfí bí èèyàn bá ní òun sílé ọpẹ́ náà ní dá. tún dá ni. bí èèyàn bá má yà mí mọ̀ tó bí èèyàn bá ní òun ṣe fìdáwù bàbá òun. ọpẹ́ náà ní ń dá. ó tún lóun dá sàlátù lẹ̀. ọpẹ́ náà ní ń dá mẹ́rin ló kọ́ bẹ́ẹ̀. sókò yìí náà ó tún kọ́ bẹ́ẹ̀. àwọn ọ̀jọ̀gbọ́n fẹnu kan ọ̀rọ̀ ọpẹ́ Allah. ní ọ̀dọ̀ Lárúbáwá wọ́n á máa pè ní alihamdu wọ́n á sì máa pè ní asokoro. sáà ṣe sùúrù rẹ. bàbá wa Tọ́bárí onítẹ̀fsir wọ́n á jẹ́ yọ wáyé pé àti hamdu àti ṣukuru ọ̀kan kan náà ní nínú lóga arabiya wọ́n á ṣàròyé lọ fábàdà. bàbá wa Abul Kathir òun á yọ lu bàbá wa Tọ́bárí ó ní alihamudu wà lọ́tọ̀ àṣukuru sì wà ní ọ̀tọ̀. ǹjẹ́ kí wọ́n ní ìyàtọ̀ ọbẹ̀ ó ní alihamudu òun náà ní ọpẹ́ tá a máa fi ahọ́n nìkan dú ọpẹ́ tá a máa fi àwọn nìkan dún òun ni wọ́n pè ní alihamudu. àmọ́ bó bá di ṣúkúrù àti ahọ́n àti ọkàn àtoríkèríkè ara gbogbo ẹ̀ la máa fi ṣe ṣúkúrù. tó bá wá débi ṣukuru àtàhán àtàrà àti gbogbo nǹkan là á máa fi ṣe yìí ni. méjèèjì lọ́lọ́run á lò nínú Al-Qur'an ọlọ́run sọ yìí pé alhamdulillahi rabbil alamin. alhamdu yẹn alálẹ̀ àsọ́ọ́là ni lórí wípé òun ọlọ́run tó ń ṣe gbogbo ohun tó tó báyìí òun dúpẹ́ fúnra òun kẹ́lẹ̀ máa bẹ́ẹ̀ ṣe máa dúpẹ́ fún òun ọlọ́run. Allahu akbar. tó bá débò mí yóò ní fadhkuruni adhkurkum washkuruli wala takfuruli. láwọn ọ̀jọ̀gbọ́n àwọn ní bàlágà làwọn yìí ń sọ pé kàwátìrú pọ̀ lọ́dọ̀ tiwọn àwọn ní kàwátìrú àṣọ yìí pé alihamudu wọn máa jẹ́ fún ọpẹ́ oore ìpìlẹ̀ oore ẹ̀mí hamudu ló bá lọ. hamudu ni. oore àlàáfíà hamudu náà ló bá lọ. adé abáyé títí ríran ni àmọ́ bí ṣe ń ríran abá ojú tí etí ń gbọ́rọ̀ àmọ́ bí ṣe ń gbọ́rọ̀ ojú ń ríran àmọ́ bí ṣe ń ríran alanu ó sọ̀rọ̀ gbogbo yìí oore tá a bá láyé ni kìí ṣe oore tó dé bá wa láyé. hamudu lọ fún gbogbo yìí. hamudu lọ fún gbogbo yìí ká ra mọ́tò ká pé a dúpẹ́ ká kọ́lé ká pa a dúpẹ́ ká níyàwó ká pa a dúpẹ́ ká bímọ ká pa a dúpẹ́ ká ṣe nǹkan rẹ̀ ká pa a dúpẹ́ gbogbo yìí ṣukuru lọ lórí ẹ̀. ṣukuru lọ lórí yìí ni. ayọ̀ á wò mí látẹ̀kẹ́ wípé lárúbáwá làfà yìí fẹ́ sọ ṣé wọ́n ní wàásù ni ó ṣe. ok. ẹ ó dà adúpẹ́ tànà
tànà. Adúpẹ́ tòní o bó bá di ní tùmọ̀rò kẹ́nu wa ò gbọ́ pé àlà. Adúpẹ́ tànà adúpẹ́ tòní tó bá di ní tùmọ̀rò ò gbọ́ pé. Máa yẹ fún àlùlá òbí àdé àbíkùn abídolúdẹ. Ọlọ́run ní kí lòun fẹ́ fi ìjẹníyà yín ṣe nso. ń ṣàkárí tún tẹ́ ẹ bá wò ó pé orí kékeré tẹ́ ẹ bá dúpẹ́. wà á máa ń tún tẹ̀sí gbà páwọ́ ọlọ́run ọba náà la ṣe. Allahu shakiran àlèmá. àwọn bàbá wa ọ̀jọ̀gbọ́n àwọn á sọ pé ọpẹ́ ní àwọn ìtumọ̀ tó pọ̀. Lára ìtumọ̀ tọ́pẹ́ nínú wípé kì í jẹ́ kí oore tí ń bẹ lọ́wọ́ ó bàjẹ́. Ọ̀kan nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì kì í jẹ́ kí oore ó lékún. Sẹ́ńpé nǹkan mi lè má bàjẹ́ tí ó sì ní lékún. Àbí bẹ́ẹ̀ kọ́? Àgbọ̀yé bàbá. Tàkọ́kọ́ ni oníjó oore bàjẹ́. Tẹ̀kejì ni ó jẹ́ kóore ó máa lékún. Ọlọ́run á rí pé là ń ṣàkárí tún láàzídànàkùn bẹ́ẹ̀ bá ti lè dúpẹ́ oore èmi ọlọ́run ọba àwọn ó ṣe kíni. èyí sàlékún oore náà. ṣùgbọ́n bẹ́ẹ̀ bá lọ́ọ́ ṣàìmọ̀ oore sẹ́mi ọlọ́run dàbí làṣẹ́dé adúpẹ́ tànà adúpẹ́ tòní ọba ní tùmọ̀rò kẹ́nu wa ò gbọ́ pé adúpẹ́ tànà adúpẹ́ tòní tó bá bí ní tùmọ̀rò kẹ́nu wa ò gbọ́ pé. bí ọlọ́run bá kọ́lé fún alifáàrí Diwanullah. Àzàrújì ta. nírú àdúgbò yìí. nírú àdúgbò yìí. ń sọ fún àfáà yìí ń dò ní pé nígbò elérin. nígbò eléyìí àbí ń bò míì. àánú ọlọ́run. àánú tó lágbára ni o. bẹ́ẹ̀ bá kọ́lé gbogbo bí ó bá kọ sí àánú ọlọ́run àmọ́. kó tó wá bọ́ sójú táyé tó fún dé yìí. àánú ọlọ́run. àánú ńlá ni Àzàrújì. àwọn bàbá Adéwuyì. àmọ́ kàn máa sọ̀rọ̀ kan ẹ dákun ẹ bá ń ṣe kúlí wàhálà òfáfá mi. bisimilahi rahman rahim qul huwa allahu ahad allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. ní bọ́lá ń bá ṣerú oore báyìí fún èèyàn tá a wo ọjọ́ orí ẹ̀ kò ì pé 50 ọdún. wọ́n ní ẹ bá yọ̀ níwọ̀n àdúrà ní kẹ́ ẹ máa tọrọ fún. Allah. torí pé ọjọ́ orí rẹ̀ kéré kọjá ntọ́lọ̀ ń ṣe fún yìí. èyí tẹ́mi máa ń sọ Sàrújì ọ̀ǹda bọ́ síbí jáde. bàbá pàǹtí bá ṣe ń pè ọ̀rẹ́ nínú èyí tá ń ṣe parẹ́ nù tiwa yìí o wọ́n máa rí i pé ọ̀dún tòsí àfa rẹ̀ ńgbà tí ń sọ̀rọ̀ sọ tiwa ń tòsí máa dìde mọ́. star ni ọlọ́run pe ọmọ yìí. Allah. Alfa Taofik sì yẹn díẹ̀ lẹ́ẹ̀kan yóò sì lò ràwọ̀ náà di alẹ́. àmín. ọlọ́run má bà á níwà jẹ́. àmín. ìwà ló ní àwọn tí wọ́n ń gba donation pọ̀ iwájú ni Sàrújì wà. ọ̀nà tó wá gbẹ̀ wá níwájú ni wípé máa du tó lóde kì í du tara rẹ̀. Allah. nẹ́kàlí tí ń lónú o tán fi ń pè bẹ́ẹ̀ lómi náà bá bẹ̀rẹ̀ ń gbò bá yá rí hàn ní pè mọ́. hàn ní pè mọ́. àmọ́ òun kì í du tàpó ara rẹ̀ máa du tó lóde. ìyẹn ni wípé ó á túmọ̀ ọ̀rọ̀ ànábì. sallallahu alayhi wa sallam. la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsi. àti ilé ìpẹ́ nìkan kan lẹ́lùgbàgbọ́ òdodo ó dìgbà tó bá tó fẹ́ fún rárá rẹ̀ ní tó fẹ́ fọ́mọlàkejì rẹ̀. ìjọ náà ló tó dé olùgbàgbọ́ òdodo. hatta yuhibba li akhihi. Ìtọ́ bá ti fi náà ní ká tó lè pè lọ́mọ olùgbàgbọ́ òdodo. rí
Ridwan yìí wá rí bẹ́ẹ̀ ọlọ́run wa ní dá ọ padà wọ́n kú láàrin òun kí n ju wákà fún un náà ní pé àyàn ń rí ọ tẹ́lẹ̀ àmọ́ rí ọ dáadáa o nígbà wọn pọ̀ sílé yìí ayé wa rí ọ báyìí. tó wọ́n rí ọ báyìí. àbẹ tí o bá gbé Facebook lọ́wọ́ ni wàá ní rí ọ mo wá fẹ́ fún ọ ní nákàlí kan nákàlí náà yóò wá jẹ́ wákà. àwọn ọ̀tá wọn ò láfínra àwọn ọ̀tá wọn ò láfínra àwọn ọ̀tá wọn ò láfínra. ọ̀tá yín bò ó ọ̀tá rẹ̀ bá ń tún wí àwọn ọ̀tá wọn ò láfínra àwọn ọ̀tá wọn ò láfínra. ìwọ gangan kò lọ túnra mú. ìwọ gangan kò lọ túnra mú. Zulijala lè wà lè kíra mi. ọlọ́run máa fọ̀rọ̀ ẹja fínra. Zulijala lè wà lè kíra mi. ọlọ́run máa fọ̀rọ̀ ẹja fínra. àwọn ọ̀tá ẹ̀wọ̀n ò já fínra. àwọn ọ̀tá rẹ̀ wọ́n ó já fìrà. ìwọ gangan kò lọ túnra mú. ìwọ gangan kò lọ túnra mú. Zulijala lè wà lè kíra mi. Alazulidala aliwali kirami. ọlọ́run fọ̀rọ̀ ẹja fínra. Ọlọ́run máa fọ̀rọ̀ ẹja fìrà. àwọn ọ̀tá rẹ̀ ó já fìrà. ìwọ gangan kò lọ túnra mú. Zulidala aliwali kirami. ọlọ́run máa fọ̀rọ̀ ẹja fìrà. Zulidala. má fọ̀rọ̀ rẹ jáfẹ́ra o. Àmín ya Allah. ní pé àwọn ọ̀tá rẹ̀ hàn láfẹ́ra báyìí ìwọ náà á túnra mú máa fà ọlọ́run lọ́wọ́ ọba tí í sọ̀yàn ó ní kó máa fọ̀rọ̀ ẹ jáfẹ́ra Àmín. ibi tí ọlọ́run bá ọ dé yìí ọlọ́run kó má dá ọ padà. ibi ó sì yẹ dé máa padà níbẹ̀ káwọn alábòsí máa sọ pé ṣó tán. ibi ó sì yẹ dé máa padà níbẹ̀ káwọn alábòsí máa sọ pé ṣó tán. ó yá jókòó ṣùgbọ́n láàrin ìṣẹ́jú kan kí ni ó máa jẹ́ wáàsí nípa pàtàkì ọpẹ́ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. àwọn àfáà ti mọ̀ á ṣùgbọ́n nítorí tàwọn àfáà kọ́ la fi gbé wáàsí kalẹ̀ nítorí tàwọn tí ì sáàfáà tí wọ́n mọ̀ yí pé kí n náà wí ń bẹ̀. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ó sọ ọ̀rọ̀ kan fún wa nínú hadith bàbá wa Imam Bukhari àwọn ni wọ́n gbé jáde. radiyallahu ta'ala anhu. hadith náà sì lálàáfíà nípa salasatun min bani Israel. àwọn mẹ́ta nípa àwọn mẹ́ta tí wọ́n jẹ́ bani Israel. salasatun min bani àwọn Israel. mẹ́ta kan nínú àwọn bani Israel. al-abras àparí. al-abras adẹ́tẹ̀. wal-akra àti àparí. wal-ama. àti afọ́jú. adẹ́tẹ̀ ẹ̀yin náà ti mọ̀ gbogbo ká ti retá ó ti rí tán. kò sírun lára mọ́ apárí kò nírun lórí afọ́jú inú òkùnkùn lòún wà àfà onífàwákìwẹ̀ yẹn àfà onímọ̀ àmọ́lẹ̀ àmọ́yàyà máa ń kọ́lí bùhú àmọ́ àtọ́jú inú àti tìta ọlọ́mọgbà kankan ń bẹ̀. ọlọmọgbà kankan nu méjèèjì. ẹ á rí àmọ́ ó ní kẹta fàbáṣà lọ́hùn mẹ́lẹ́ká mi mẹ́láyìkàtì. ọlọ́ọ̀bà aláwọ̀ gbé màláìkà kan dìde nínú àwọn màláìkà rẹ̀. fàdáhàbà ìlàlẹ̀ abirọ̀s. ó wà lọ bá adẹ́tẹ̀. adẹ́tẹ̀ àrígbá ẹni yìí yàtọ̀ ó á sọ fún wípé ìwọ ẹni ọlọ́run yìí bá mi sọ fún ọlọ́run pé mo ní bùkátà. màláìkà ní irú bùkátà wo ó ní láwọn hasan wàjídìdùn hasan. wọ́n ní bọ́n ṣe wà ìwọ náà sáré bára ń ṣe rí bá ń sọ fọ́lọ́ ń kó fún un láwọ̀ tó dáa gbogbo tí ń bẹ lára ń jẹ́kẹ̀jẹ̀kẹ̀ yìí kó mu kó ń bẹ́ẹ̀. gbogbo ọ̀ka tó ti rẹ̀ yìí kó padà. gbogbo ọ̀ka tó ti rẹ̀ kó padà bẹ́ẹ̀.
màláíkà tún á bí wípé fa ayyul mali ahabbu ilayka. ó wá ní irú kí ló fẹ́ kọ́ lọ́wọ́ ṣe fún ẹ. tí ọmọ ti bẹ̀ẹ́ tọ́mọ ti bẹ̀ẹ́ yá lásìkí. ó wá ní àlè ìbèlò. ó ní kó fún un ní rànkúnmí. fàátọ́ olè mẹ́lẹ̀kùnà kọ́tánì àṣírà. ìgbà tí màláíkà mú màláíkà dé ó wá fún ní rànkúnmí tó ti lóyún. ìgbà tí màláíkà mú àrísìkí dé wá fún ní rànkúnmí tó ti lóyún. ló bá tiẹ̀ lọ. ó bá tiẹ̀ lọ. rànkúnmí bá ń bímọ. rànkúnmí ń bímọ. ni bàbá náà bá di aláàbò rànkúnmí. àrísìkí. gbà tó dọ́dọ̀ apárí ní bá ń sọ fọlọ́run wípé mo nídìí àwọ̀ tó irun tó dáa. Ọlọ́run fẹ́ tó dáa irun tó rẹwà. màláíkà tó wá bí pé fàá yọlé máa lé ahábù ilé ìka. ọ̀nà wo ló wá fẹ́ gbà tárísìkì ló fi máa pọ̀ kí ló fẹ́ kọ́ làwọn ṣe fún ẹ. ó ní àlèbákọ̀rọ̀. ó ní kó bó wá màálù. fàátọ́ olè málàkù bákọ́rátà ní hàmìlà. ìgbà tí màláíkà mú màálù dé ó fún ní abo màálù tó ti wà nú oyún. ló bá gba ọ̀dọ̀ ẹlẹ́kẹta lọ tó jẹ́ afọ́jú. gbà tó wá dọ̀dọ̀ rẹ̀ afọ́jú ní kó bá ń bẹ̀ lọ́n jẹ́ kí lọ fẹ́ ó ní ayẹ̀rú dalọ́hu iláyà bá sọ̀rì. ó ní kọ́ lọ́ọ́ da ojú ń padà kó o tiẹ̀ mọ rí gbogbo bí ṣe ń lọ. màláíkà ni ó da fàáyọlé máa lé ahábò ilé ìka. bọ́lá ń bá dójú padà ọ̀nà wo lárísìkì rẹ̀ ó fi máa gbà pọ̀ kí lọ fẹ́ kọ́ lọ́wọ́ ṣe fún ọ. àlìgánà. ó ní kó fún un lágùntàn. tọ́lọ́run bá ní kí màláíkà fún ní abo àgùntàn. ọlọ́run bá ní kí màláíkà fún lábọ̀ àgùntàn. tó ti wà lóyún. ti wà lóyún. ìgbà wa lọ gbáà ṣé Sàrújí ń gbọ́ sáwọn ìyá yìí náà ń gbọ́ ká lè máa rírì ọpẹ́ ni o nígbò ayé ọlọ́run á fẹ́ dán ọ wò ọ á ní kí màláíkà yìí ó á lọ padà gbàtọ́ á déwájú adẹ́tẹ̀ ọlọ́run á gbé àwọ̀ adẹ́tẹ̀ wọ màláíkà yìí náà gbàtọ́ á déwájú lọ nítò ìwọ arákùnrin ana miskinu. ó ní bí mo ṣe wà yí aláìní ni mí o. wabnu sabili. ọmọ ojú ọ̀nà tó ni mí pàápàá. ọ̀tọ̀ àti bí yàrá ìbáàrí. bí mo ṣe ń lọ gbogbo nǹkan ìṣèpá mi tí mo mú dání ti sábà yìí lórí ìrìn àjò. wala balaga lil yawma illa billahi thumma bik. bí mo ṣe wá wà yìí kò sẹ́ni tó lè gbé mi débi tí mo lọ jọ ọlọ́run àtiwọ́ tó lóun fẹ́ fi ṣe sábà bí oore mi lọ yìí. adẹ́tẹ̀sí lòun. adẹ́tẹ̀sí lòun wọ́n lè wo bó ń ṣe wà. wọ́n lè ṣiṣẹ́ kankan. kò sọ́wọ́ táyì ṣiṣẹ́. fama kana kola al-abros illa kò á sì ń ta adẹ́tẹ̀ wí pé adẹ́tẹ̀ for this matter. èló lèèyàn fúnrú rẹ̀ ìtọ́ ní rọgún. wọ́n ní mo fi ọlọ́run tó padà sọ̀wọ́ náà di báyìí mo ibẹ̀ ọ́ torí pàdẹ́tẹ̀ nìwọ́n náà wà tẹ́lẹ̀ ara rẹ̀ á ta gìrì pé ó dàbí pélé yìí máa ń délé àmọ́ owó ìsàlẹ̀tẹ̀ lẹ́lẹ́lẹ́lẹ́ àwọn ìsàlẹ̀tẹ̀ tọ́rí owó tọ́rí òun jogun rẹ̀ lọ́dọ̀ bàbá òní gbogbo rànkúnmí òun jogun rẹ̀ ní fámílì àwọn ni máa sin rànkúnmí. ó jẹ́ àwọn lọ́wọ́ bí. ọ̀hárí àwọ̀ tí ń dé yìí tí ń ṣàyìn yìí òun ò lo kírímù rí láyé òun bọ́tẹ̀ bí òun gẹ́lẹ́nu. màláíkà ni níwọ̀n náà ó ní bẹ́ẹ̀ ni ó ní ọ̀dà sẹ́kọ̀ ń sọ pé kọ́lọ̀ ń dá ọ padà sí bọ́ọ̀sẹ̀ wa ó ní sọ bẹ́ẹ̀ ó ṣépèlé rẹ̀. ó ṣépèlé rẹ̀. ọlọ́run ni ó sì ti rí bẹ́ẹ̀ ló bá padà sí adẹ́tẹ̀. Allahu Akbar. gbogbo rànkúnmí rẹ̀ lọ. ó dọ́dọ̀ apárí bẹ́ẹ̀ náà mo fọlọ́run tó dá irun ẹ̀ padà fún ọ lẹ́yìn ìgbà tó ti pa lórí tẹ́lẹ̀ mo fi bì ọ́ ṣàánú mi kí n débi tí ń lọ ọ̀nà ké má mi. ó ní òun pa lórí kẹ̀. ta ni pẹ́ tàfúrú rárá òun tó ṣe kọ́sọ̀ọ̀sẹ̀ ló máa gẹrun. wọ́n bí òun pẹ̀lú irun kíkún ni so má fi lọ́kùlọ̀ lọ òun bọ́ bá fẹ́ tọrọ nǹkan jẹ́jẹ́ òun á tiẹ̀ ní fún ọ ní nǹkankan torí pé gbogbo màálù tó ń rí òun ṣe fúlàní kò ń tó kó jọ òun ṣe fúlàní òun ṣe fúlàní la ilà mọ̀lẹ́kà sọ pé ṣé bẹ́ẹ̀ lórí ó ní bẹ́ẹ̀ lórí ṣé kò ní kọ́lọ̀ ń dá ọ padà sí bọ́ọ̀sì wa láwọn ní kò sọ bẹ́ẹ̀ lọ́lọ́run bá dá padà sí afárí kò sì ní màálù kankan mọ́. dọ́dọ̀ afọ́jú bàtà dọ́dọ̀ afọ́jú ó ṣe àlàyé bí ti ń ṣe wípé afọ́jú lòun ọ̀nà sì ti dí mọ́ òun ṣàánú òun afọ́jú á ní ọ̀dà kí ló fẹ́ ó wá sọ tó ń fẹ́ ó wá fún ní ti ń fẹ́ wàzíyàdà ó tó fún ní ti ń fẹ́ lọ. ó tún fún ju tó fẹ́ lọ. màláíkà á ṣàdúrà fún yín pé nǹkan rẹ̀ ó sì máa pọ̀ sí
ẹni ọlọ́run á sọ fún wa yìí pé nǹkan rẹ̀ sì wá ń pọ̀ sí tí ò parẹ́ mọ́. Allahu akbar. ó lò títí ó kú àwọn ọmọ rẹ̀ tó jogún ẹ̀. látara kíni jàmá ọpẹ́ àdúpẹ́ ta náà àdúpẹ́ tòní o tó bá di ní tùmọ̀rò kẹ́nà wa ò gbọ́pẹ́. àdúpẹ́ tànà o àdúpẹ́ tóní tó bá di ní tùmọ̀rò kẹ́nà wa ò gbọ́pẹ́. máa fún àlùlá òbí àdàbí okun máa bá sí ìtumọ̀ máa fún àlùlá òbí àdàbí okun. ọlọ́run ní kí n bẹ́ẹ̀ fi kí n jẹ yín níyà ṣe. ẹ ṣàkárí tán wà á máa ń tán. nígbà tó bá ti dúpẹ́ fún mi ọlọ́run ọba tẹ̀ sí gbàgbọ́ pé mi ọlọ́run bá ní mo máa ṣe kókó. wákàna lọ́hùn ṣàkìrán alẹ́ ọlọ́run máa. ọba aláàbá tí máa ń gbọ́ pé ẹni tó sì jẹ́ ọba tó ní ìfaradà. ẹ ṣàkárí tán láti ìdánákùn. ẹ bá ti ń dúpẹ́ mi ọlọ́run máa ṣàlékún wọ́n láyé káfárí tún iná àdàbí làṣẹ́dí. wọ́n tẹ́wọ́ àkókò náà sọ̀rọ̀ ọba tẹ́ bá dúpẹ́ fọlọ́run ọba ni wọ́n sọ pé ìjẹ́ níyọ̀ òun ọlọ́ba lè kókó púpọ̀ jù. fadikuru ní adikuru kan. ọlọ́run ibò ń pè é máa dúpẹ́ fún mi ọlọ́run ọba. wàṣíkòrò lè wà látẹ̀kẹ̀ fọlọ́ adúpẹ́ tánà adúpẹ́ tóní bó bá di ní tùmọ̀rò kẹ́nà wà. naam ìyá sàlújì à ń bẹ láyé. Naam. ìyá rẹ̀ ń bẹ láyé. ọlọ́run jẹ́ kí ìyá náà ó sẹ̀mí gígùn Àmín. pẹ̀lú àlàáfíà ara. Àmín. ọlọ́run sì á ní fi ọ́ bà á nú jẹ́ o. Àmín. bàbá ti lọ tipẹ́. mo á sọ níjọ́ ní níbi online wa tí a ṣe káyìn jò ní ìkọlọ́ má tún ṣe yìí láṣẹ mọ́ wípé. Àmín. àwọn èèyàn gidi láyé ìmáàmù wa Buhari ìyá ló tọ́ bàbá rẹ̀ ti kú láti kéke. ó yẹ kẹ́ntì bàbá rẹ̀ bá kú láti kéke kó lọ gbàlù kó máa jó ni. tó náà náà máa sábà jẹ èèyàn ẹ wò ó nínú àáfà ẹ wò ó nínú ayé. ìwọ tọrọ kí màmá rẹ̀ kú báyìí ọlọ́run nípa màmá rẹ̀ kò nípa tèmi náà èmi náà kó lè mi tó níyà àyà. Àmín. ọlọ́run nípa ìyá wa lórílẹ̀. Àmín. ìmáàmù Málìkì bàbá rẹ̀ ti kú láti kéke ìyá ló tọ́. ìmáàmù Sùfìyánù Sáórì bàbá rẹ̀ ti kú láti kéke ìyá ló tọ́. ìmáàmù Ṣáfì ọmọ ọdún méje làwọn wà tẹ́tí há Kùránì bàbá rẹ̀ ti kú láti kéke ìyá ló tọ́. ìmáàmù Ahmadu ọmọ Ambali ọ̀gbẹ́ni òun náà ni bàbá ti kú láti kéke ìyá ló tọ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lòun náà ti há Kùránì. ó já sí pé bí bàbá bá ti lọ tọ́lọ́run á ṣẹ̀yà kù ọ̀rí oríire tó fẹ́ sojú ìyá náà ọlọ́run bá wa dúró ti ìyá náà o má jẹ́ kẹ́lẹ́yìn o ṣáájú má sì jẹ́ kó níwájú ó kàn ìyá Abdulgani á dà òun náà ti bá ó ti bẹ́tò lọ kétò mọ́ bá fàsádà kò ní fàsádà inṣàlá kò ní fàsádà yóò sì òun náà ni pé wọ́n bá ní ta ló kọ́lé ẹni tó kọ́lé nù tí ẹnu olókọ́lé tí ẹnu obìnrin bá ti dùn jù ọkọ ò ní lájẹsẹ́kù ti dùn jù ọbẹ̀ ojoojúmọ́ ọkọ lọta yìí ló ti sáré kókó bí bẹ́ẹ̀ dọ́pọ̀ sí kọlẹ̀. ẹ má lẹ́rìí o kan ládùúgbò bì kan nẹ́ẹ̀tì ẹ̀ náà nẹ́ẹ̀tì já nẹ́ẹ̀tì nílò ti já yóò sì mọ̀ ṣe bẹ́ẹ̀ 6,000. 6,000 wọn sì rẹ́ yóò sọ ti nẹ́ẹ̀tì. nílé onílé ẹ má lẹ́rìí o sóbìnrin náà nù. àbí obìnrin tó pẹ́ lọ sí ìrìn àjò tí ò tí ì péjọ méjì kó tó di ó ti lọ wá ìgò ládùúgbò ìgò gbogbo ògùn ló kó jọ gbàtọ́ kan dé onígbàtọ́ mọ tìǹgbàtọ́ sí lé wo ògùn tí mo rà rí eléyìí 500 eléyìí 120 eléyìí 300 ó wá kó jọ bẹ́ẹ̀ ìwé ṣèbólógbọ́n ní gbogbo tó pa lọ́wọ́ èmi nígbà lọ́wọ́ rẹ. kí ìyá Abdulgani jókòó bẹ́ẹ̀nu rẹ̀ bá dùn jù kò ní í já sàjẹsẹ́kù lásìkò tẹ́mi bẹ̀rẹ̀ dáúlà yìí bàbá ṣe wòlímà láyé ijọ́ náà bàbá rí 50,000 ìyàwó mi ò ní lè sọ fún mi pé bátì gílóòbù léèwẹ̀ jó wọ́n gbọ́dọ̀ àsìkò yẹn là ní fi nǹkan kan jẹun. àsìkò yún ilé alásèpọ̀ bí ò bá rí bẹ́ẹ̀ ni a tún á rí bẹ́ẹ̀
rí bẹ́ẹ̀. nípa báyìí ọlọ́run níyà yín o. ọlọ́run níyà yín. ọlọ́run níyà yín. wọ́n ní o sàmì ọlọ́run níyà yín. ibi oúnjẹ ń lè tó ọkàn rẹ wà ọlọ́run níyà yín. ọlọ́run níyà yín. ẹ tún kọ́ mi. 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 a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. pẹ̀lẹ́pẹ̀lẹ́. ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. má rúga sọ́kọ rẹ. má rúga sọ́kọ rẹ o. kò ní bàjẹ́ fún ọ. kò ní bàjẹ́ fún ọ. Al-Fatiha. Fatiha. ní ìṣe bí mo bá ti ju fèrè lẹ̀ alfa wa ní ipò eléré ń bí gbogbo afáàná ti ṣiṣẹ́ àwọn á ṣe àdúrà gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí ó lọ àwọn náà gbà wá lálejò àbí ẹ wà á ṣàdúrà kí ìjókòó kó tó dìde. Inshallah. Sallu ala nabiyil karim. Sallallahu alayhi wa sallam. Al-Igbajawi alfa wa kẹ̀mí wọn oògùn kí wọ́n pẹ́ láyé nínú ọ̀la pẹ̀lú àlàáfíà túbọ̀ àríkọ́ lọ́wọ́ fún wọn. alhamdulillah rabbil alamin arrahman arrahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل وسلم على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والأنفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى درجات وتبلغنا أقصى الغايات من جميع الخيرات في الآيات وبعد الممات اللهم آمين. ọpẹ́ fún Ọlọ́run ọba wa jama ìdájọ́ dúpẹ́ pé alhamdulilayi atara Ọlọ́run asikẹsẹgẹ fún adéwálé wa anabi Muhammad awatara anabi Muhammad ìkẹ́ Ọlọ́run kó máa bá ara alẹ́ anabi àtàwọn sàhábà rẹ̀ lápapọ̀ awatara àwọn tí asikẹsẹgẹ fún yìí gbogbo àwọn afáwa lápapọ̀ látọ̀dọ̀ àwọn bàbá wa Ṣàdánláì Akórèdé lórí bàbá wa Sheikh Tajuddin Aminullah ibn Rido Salam AL IGBAJAWY ó fi kárí gbogbo àwọn afáwa pátá tí a jàǹfààní lára wọn tí àwa náà sì rí lára wọn tó yẹ pé gbogbo bí ṣe ń rí yìí náà ìpìlẹ̀ wọn ni àdúrà wọn náà ni ó ràn títí tó fi débi tó dé yìí àwọn tí wọ́n ti lọ́nu wọn pátápátá àlékún ìkẹ́yìgẹ̀ ọlọ́mọsábà sí fún wọn àwọn tó ṣẹ́kù nínú wọn látòrí àwọn bàbá wa Sheikh Tajuddin Aminullah ibn Rido Salam AL IGBAJAWY kárí gbogbo àwọn tó ṣẹ́kù àwọn sheikh wa bàbá Yorùbá fi kárí gbogbo àwọn ẹni Ọlọ́run tí a sábà sí abí àṣẹ àwọn pátápátá táǹsì ń jàǹfààní wọn títí dérí Sheikh Ahmed Tijani radiyallahu ta'ala anhu wọ́n wá dórí àná Muhammad kọ́lọ́n wọlé alibarika àná Muhammad náà gbogbo àwọn tá a dákọ̀ yìí àwọn tí wọ́n ti lọ bá aṣàlékún ìkẹ́gẹ́ fún wọn àwọn tí wọ́n sẹ́kù àlékún ẹ̀mí gbogbo àlàáfíà ara tí wọ́n fi máa fi sáyé ọlọ́mọṣàbà jogún ẹ̀ fún wọn la ilaha illallah wọ́n wá fi gbogbo àwọn ẹni yìí ó ṣe jẹ́ pé ẹnu wọn tí Ọlọ́run fún wa ó kéré ṣùgbọ́n bàbá tí Ọlọ́run ní à ń jọ ń gbé ní gbogbo ìgbà tájọ jẹ́ nílé kan náà àwọn bàbá tí wọ́n ga ju tiwa lọ ni wọ́n gbọ́ ọyẹ́ ẹnu wọn tí a bá wí ju tá a bá wí lọ mo fi gbogbo àwọn yìí alùbáríkà wọn àti tóbi wọn mo wá fi kí àfa mi ní ìkàlẹ̀ Sheikh Abdul Wahab Al IGBAJAWY ẹ dákun ẹ jáwé bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ tún jáwé bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí ìkan tí ó bá kẹ̀kẹ́ tó káyà àwọn Ìlọrin bí wọ́n ti ṣe ni pé ẹ bá kígbe pé ṣéèwù ẹ dákun ẹ tún bá wí lẹ́ẹ̀kan sí pé ṣéèwù ẹ tún bá wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí pé ṣéèwù òdodo lòdodo máa jẹ́ òdodo lòdodo máa jẹ́ òdodo lòdodo máa jẹ́ torí náà àwọn bàbá yìí a máa rí nǹkan tó jọ wá lójú lára púpọ̀ jù a máa rí tó jọ wá lójú lára púpọ̀ jù ọwọ́ sẹ́ni tó lọ́ọ́ máa ń serú ẹ̀ fún àfẹni ẹ̀sà báyìí tí wò ó burú tó náà bó ti wò ó bàjẹ́ tó náà kò ní sáláì má ṣẹ́kù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run sọ níbi kan pé sólà tó minal awwalina àmọ́ padà tó ń wí nígbẹ̀yìn náà pé sólà tó minal akhirin bó ti wò ó bàjẹ́ tẹ́lọ̀ yóò tún ṣẹ́kù náà tó tún ṣẹ́kù
irú àwọn tó sẹ́kù ní irú àwọn bàbá yìí ọlọ́mọṣàjà rí yín pẹ́ ọlọ́mọṣàjà rí yín pẹ́ talawa alibarika ti yín bí yẹn bá gbin èso kalẹ̀ tójú òsì rọ̀ tí òsì bomi sí èso wọn padà kú ni àwa la gbìn ṣùgbọ́n ẹ̀yin lẹ ń bomi sí èyí náà la dúpẹ́ lọ́wọ́ yín sí ẹ̀ tó wá dáyà dé pé báyà la bomi sí tí ó di pé so àwa náà láti ka gbogbo èso ẹ̀ tó wá ń yọ èpò lọ́tọ̀ ẹ̀yin yọ alikama lọ́tọ̀ jazakumullahu khaira jazaha anabi Muhammad sọ bẹ́ẹ̀ bí yẹn bá sọ̀rọ̀ fún ọ tó kàn láyà tó ọmọ tó ṣe sáà ti sọ fún pé jazakumullahu khaira jazaha ọlọ́run bá aṣọ yín lẹ́sàn-án mo wá fi ti yín ni mo fi kí gbogbo ẹ̀yin àfa tẹ̀ ń ṣe bí olówó àmọ́ bàbá ṣe Adam rahimahullahu ta'ala alayhi wọ́n ní àfa ò gbọ́dọ̀ máa ṣe bí olówó torí tó bá ń ṣe bí olówó bóun ni wá sí rẹ̀ ó ṣe ṣiṣẹ́ lára àwọn olówó àfa ni wọ́n ṣùgbọ́n àfa máa ń jọ lọ́wọ́ olówó ọlọ́run wá wọlé pé gbogbo ilẹ̀ ń náwó bí olówó ọlọ́run ọba kò ní jẹ́ tán lọ́wọ́ yín láéláé kò ní jẹ́ tán dì yín láéláé gbogbo àtàwọn tá wà lọ́nà jìnnà àtàwọn wà nítòsí àtàwọn tá ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àtàwọn tá mà ń ta tuntun mọ̀ lónìí àlékún àlùbáríkà ọ̀nà tí kálukú bá ti mú mi àlùbáríkà náà ọlọ́run ní jẹ́ kí àlùbáríkà náà kó lára láéláé yóò wá sí àlékún ẹ̀ àlùbáríkà ọlọ́run Muhammad ọlọ́run gbogbo àwọn tí mo ti dákọ̀ síwájú ọlọ́run bàbá wa Sheikh Wahab níkàlẹ̀ mọ́sá sàlékún àlùbáríkà kálukú wa la ilaha illallah gbogbo yín tẹ́ ṣe lónìí àmọ́rírì rẹ̀ tabaníkà máa dákọ̀ ọjọ́ ti lọ nígbà tí àfa àdúrà tó bẹ̀rẹ̀ ibi báyìí tó bá dé limited wọ́n sọ fún mi pé òun rí ilẹ̀ kékeré kan bẹ̀ wọ́n mo ní níbo nígbélérìn yìí ọjọ́ mi lójú ó láwọn rí àwọn àjọ débẹ̀ àjọ wa wà ń bẹ̀ àwọ̀ bẹ̀ àrí mọ̀ ọlọ́mọ̀sìn kan tó pọ̀ fún ọ alhamdulilayi ládùúgbò yìí ó wá láwọn mẹ́ta là ń jọ dùn ó lè tàn owó tí ẹ kú kó pé ọ̀kan agbára ẹ̀sẹ̀ ẹ̀ka èkejì owó tí ò pé kù díẹ̀ mo nígbà tó lọ́n ti ní ìwọ lọ́n fẹ́ tààrà fún owó tí ẹ bá ṣe déédéé ó wá kọ kódà kò pé oṣù kan ń bọ̀ yàtọ̀ wá pẹ̀ pé báwo ni ibi tí ọba kìíní ń de bóun ni ó ní àwọn ti kan alhamdulilayi ìmọ̀ pẹ̀lẹ́ kọ̀ọ̀kan bóun ni yòókù má ṣàfihàn o tó bá bá ti rí báwọn tó ti yé ẹ̀yin náà ti mọ̀ ọ̀tá pọ̀ ńgbà tó wá yanjú ẹ̀ ló wá sọ fún mi ní kẹ́bi tourist ní sè pé àwọn fẹ́ ṣàdúrà síbẹ̀ ìbá tí wá wáyà yìí tí ìbá wá yóò bí ìtumọ̀ mi lẹ́mìí ẹlòmíì ẹlẹ́kejì mẹ́wàá mi bàbá ni mo jẹ́ fún bàbá ni mo jẹ́ mo sì jẹ́ àfa mo jẹ́ bàbá fún ó tọ́ kí n pé ẹ máa ṣe ńgbà tẹ̀tí náà àfa rẹ̀ pẹ̀sẹ̀ ibi kí wọ́n ṣàdúrà kí wọ́n kó Kùránì jẹ́ kí wọ́n ṣàdúrà ni tọ́wọ́ pé tàdúrà ni kì í ṣe pé tòní nìkan làdúrà ta ẹ̀sẹ̀ fẹ́ ṣe àti ń ṣe tipẹ́ a sì máa ṣe títí tá ikú ni ẹ̀kejì tó máa pé torí owó tí gbà ni kì í ṣe dojoojúmọ́ ló ń fún mi lówó ẹgbẹ́ náà tóbi dojoojúmọ́ ni ń fún mi lówó mo ti sọ o ti yóò dojúmọ́ àfi jíjọ́ sílẹ̀ ò má báyìí ní òní fún mi lówó wallahi billahi mo fọwọ́ wọn bá wúra òdodo nífa sọ́wọ́ náà ló tún wá wáyà yìí èso owó ṣùgbọ́n nítorí pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ lẹ́ẹ̀kan àwọn tí wọ́n wáyà yìí wọ́n wá wòran ni ẹlòmíì wá wòran nu wọn ẹlòmíì wá dunnú sí dáadáa ní dáadáa ọlọ́run sì fún ọmọ ìjábá dunnú sí ẹlòmíì wá wòran pé kí ló ṣe ẹlòmíì wá wò pé kí ni ó ń ṣẹlẹ̀ ńbẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ náà abara dúpẹ́ pé ọpẹ́ náà gbogbo ìjà sí alhamdulillahi rabbil alamin mo wá fi tẹ̀yìn bàbá wa yìí àti gbogbo àwọn afá lápapọ̀ mo fi kí àwọn ìyá wa tí wọ́n ń bẹ ń kalẹ̀ yìí gbogbo àwọn ìyá òun náà láti jọ ń bá a bọ̀ láti bí ọdún tó ti jìnnà díẹ̀ ọlọ́run ọba tó ní ẹ wo afá Ridwan pé àwa la tọ̀ dáadáa rẹ̀ ń bẹ̀rẹ̀ lójú yín ìsì tó ń sórí rẹ̀ lójú yín kò wá bí yín nínú gbogbo nǹkan tó lọ́n ṣe fún tiyín náà ọlọ́mọdé ó bàjẹ́ èrè obìnrin náà ni ọmọ kó máa rí dùn lára wọn gbogbo tó lọ́n ṣe fún yín lọ́mọ ọlọ́mọdé rí dùn lára wọn la ilaha illallah níjọ́ ní ìmọ̀ sọ ní mọ́sálásí wa ní Akéwùmí torí mi ni wọ́n fi jẹ fásitì ń bẹ̀ mo ń sọ fún nígbà tí ń ṣe wá sí ń bẹ̀ mo ní kì í sọ ní oríire ń bẹ̀ lóríire tán sí kì í sọ ọmọ níbẹ̀ lóríire tán sí tó bá yẹ pé ń bẹ̀ lóríire tán sí ni tó ti yé anabi Muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn ọmọ rẹ̀ gbogbo àwọn tó jọkùnrin rẹ̀ bá ṣẹ́kù lẹ́yìn ẹ̀ ń bẹ̀ kó oríire tán sí pàápàá Àìsà tí jẹ́yàwó anabi Muhammad sallallahu alayhi wa sallam kò bímọ tó pé ń bẹ̀ lóríire bá tán sí ni anabi ó tọrọ fún táyìsá ó bímọ àmọ́ bí ibi ọmọ kéríire tán sí ní ìjẹ́ káyìsá bí ọfà anabi Muhammad
àpẹẹrẹ lànàbì jẹ́ fún wa ń bẹ̀ gbogbo àwa tá a bí náà tá a sì bí ọlọ́run tá a bí ẹ̀sìn oríire ni fún wa ọlọ́run mọ́sáàjì gbogbo alátìbọ̀tán dáadáa la ilaha illallah tó bẹ̀ láàṣẹ ọlọ́run ọlá muhammadu rasulullah gbogbo tí kálukú gbédè àyín lónìí pẹ̀lú ìdùnnú kò ní dìbànújẹ́ mọ́ wa lọ́wọ́ gbogbo ń ta wá gbédè àyín níṣòro tí kálukú náà fẹ́ mi ẹ̀mí wa ta gbèsè pé nǹkan báyìí ló kù lọ́wọ́ mi nǹkan báyìí ní ilé ọwọ́ mi ètò mọ́sáwọ́lá àlùbáríkà ìdùnnú ta wà ń bẹ̀ yìí eri ìjòkó dùn ta wà yìí gbogbo anamọ́sá dùn wá lẹ́nu lórí ẹ̀ la ilaha illallah ọlá ìtòbí ọlá àṣẹ ọlọ gbogbo àwọn ọmọ wa tó wà nílé ẹ̀kọ́ ọlọ́dún wọn lákùnrin ẹ̀kọ́ kéwú ẹ̀kọ́ òwe ẹ̀kọ́ ọsẹ ọlọ́dún wọn láṣeyọrí mẹ́ la ilaha illallah bisimilahi fataha. alhamdulilayi rabbil alamin arrahman arrahim maliki yawmiddin. afáàdìdúwàn àdúrà tí í ṣe fún ọ ẹyọ kan náà ni ọ náà ni pé gbogbo ọ̀nà tó o bá ń gbà gbogbo tó o bá ń rìn gbogbo tó o bá ń dáwọ́lé gbogbo tó o bá ń ṣenú ayé àpadà síbí òun bọ́ ń bẹ̀. àwọn ọmọrin kọ wọn náà bá padà síbú bá bẹ́ yẹ lókè yóò bá òkò wálẹ̀ bá padà síbú bá bá ẹja nínú odò yóò bá ìwọ̀ wá sókè gbogbo ìgbà bí tó o bá ń yà sí àpadà síbú òun jẹ́ tiẹ̀ la ilaha illallah láti kékeré ni ngba tá a máa ń gbìyànjú kan díẹ̀díẹ̀ báyìí bí àtúgbà tí mo ti kó lé kéwú 1992 mo ti kó tí mo ti dá jálàbí làwọn ṣe mo á fẹ́ràn kí n máa ṣàdúrà púpọ̀ àdúrà tèmi tó náà sì mọ̀ tó bá ti wá wọlé àdúrà òun náà ni máa ń pè òun náà ni máa ń ṣe gbogbo ẹ̀ kò wá ní fi ìkanra sí so ọlọ́run kọ́ wọlé apẹ́ ọmọ àlùbáríkà rẹ láti pilẹ̀ ọlọ́run kó sàlékún àlùbáríkà rẹ ìyá tó bí inú mà pé bó ṣe máa rí nì ọlọ́run gbà ìyá tó bí kò mọ̀ pé bó ṣe máa rí nì àjọ rí pé ìṣòro ni tọ́lọ̀ ń kó léwọ̀ ọ̀yá yìí láyà lọ́mọ kékeré kọ́ rí kú ọkọ lọ́mọ kékeré ọmọ mẹ́ta ń bẹ dá pín èmi wá pín òun pé wọ́n máa bọ̀ wá lọ́dọ̀ mi fún àbúrò rẹ lọ́kàn ìwọ náà mú kàn yókù àwa pín ọlọ́run wa ní kí tọ̀dọ̀ mi yá bó ṣe yà yìí alhamdulilayi rabbil alamin alhamdulilayi èyí máa ìdúpẹ́ mi ni nígbà kan tí òye ti máa ń bínú sí mi ní ìbínú kọ́ ilé bínú mo ní lè bínú ọmọ ni láyé tẹ bá dé báńkì tí ń lò gbogbo nǹkan tí ń lò láyé tán bá níta ni mo fi ṣe dẹ́pútì mi òun ni wallahi billahi la ilaha wa ilé ọmọ kan pa òun náà mọ̀ mí bọ́mọ sì bá ń gbọ́dọ̀ mi láyé kò sọ́mọ kan tó lè gbọ́dọ̀ mi tẹ́lẹ̀ mọ̀ pé èmi kí mo bí tẹ́ mẹ́mi tuntun bẹ̀rẹ̀ dọ̀ mi dì sí òun ò ní sọ àwọn fámìlì mi ò sì ní sọ ẹ̀ sì ní gbọ́ rí kó ìyàwó tọ́lọ́ fún mi ọlọ́run bá wọlé ìtànà Muhammad òun ni ìyá rẹ̀ ẹ̀dá pẹ̀ bá ń ṣe kúrú wallahu fún obìnrin náà ajá rahmatulahi ọlọ́run bá sàlékún ìkẹ́gẹ́ fún un tí bá ń bẹ ni ìbámu ìlẹsọ bínú rẹ̀ ó sì rí lónìí torí ò níyá bó ṣe jẹ́ yìí kẹ́lẹ́ mọ̀ mo fi ní ìbínú ẹ̀ ìyá ẹni ìrìn ti sọ kalẹ̀ fún mi torí nu ká ṣàdúrà ọkọ̀ sèmi dẹ̀ ń ṣe ọlọ́run ẹ̀ fún lẹ́bùn ọ sọ fún mi pé àfa Karim kankan ṣẹlẹ̀ o mo ní kí ló ṣẹlẹ̀ ó lóun rí ọ àti rídíwánu pé wọ́n kó yín lọ lé baálẹ̀ pé òun á rí yín bẹ́ẹ̀ òun á rí pé ẹ fẹ́ máa bínú ẹ má bínú o nígbà tí nǹkan wá ṣẹlẹ̀ kí wá ṣẹlẹ̀ baálẹ̀ ilé kábíyèsí wọn kó wa lọ ẹgbẹ́ lọ́n tóbi ẹ̀kọ́ rí ó ti sọ aṣọ kalẹ̀ nígbà tó fẹ́ gbalẹ̀ tí mo fẹ́ yarí pé ní gbalẹ̀ olóò fún mi sùúrù àwọn ìyá àgbàlagbà tó lọ pè wá nì mo ní ọtí tó gbalẹ̀ ṣé bíbí tó ń gbé wá mi ìfẹ́ kọ́ máa ṣe ìbàjẹ́ ni torí pé mo fẹ́ kọ́ lọ torí tí wọ́n bá yàn ọmọ mi ó yàn ó ti yé èròǹgbà mi nùgbà náà ìfẹ́ àmọ́ kò yé òun torí gbà náà táwọn tó bá dé láti skul àwọn kan wà pé bò kó náà lè mọ gbọ́ yé àwọn kan wà pé bò àwọn bí àwọn àyìn wọ́n wà pé wò ní ilé kéwú báyìí oníkọ́ máa ń kéwú wọ́n wà á sọ̀rọ̀ ẹ̀ ń dè ìwà lé wọ́n àwọn obìnrin ní sọnù wọ́n á mọ̀ pé èyí tó padà gbé ni má kó bá ìjà afẹ́ kó ṣe kọ́hún mo kọ́ mu lọ́dọ̀ àfáàdì mo kọ́ mu lọ́dọ̀ tí wọ́n ní kó máa dún lé kéwú tó kọ́lọ̀ tó wá ní ó yà síbi tó dá níjẹ́ tó wọ́dọ̀ bàbá inú mi pé alhamdulillah ibi tí mo fẹ́ kọ́ lọ náà lọ torí ní ẹ̀kọ́ mo fẹ́ kọ́kọ́ so ọlọ́run ọba tó wá gbà fún wa àgbà lérò ọlọ́run ni kò ṣe alhamdulilayi rabbil alamin nítorí wọ́n ṣe ṣeré àpadà síbò ní bọ́ àti gbogbo nǹkan tó lọ́n fàyọ lára rẹ̀ ó bẹ̀ lérí ìyàwó ó fi wá kárí gbogbo tí ó tún máa jáde lára rẹ̀ nígbèsè ayé rẹ̀ ọlọ́run níjọ́ máa padà síbú mbẹ́ alala ìyá náà ìyá dáadáa ni ó fara ṣiṣẹ́ fún ọlọ́run wàláhì láìláṣílá ìlàwà ìyá náà ó máa ń fara ṣiṣẹ́ fún ọlọ́run sì orúkọ ọlọ́run kọ́lọ́run wọlé abẹ́ níwájú ọlọ́run jẹ́ kí ìyá náà gùn lẹ́mìí kó sì jẹun rẹ̀ pẹ́ kó má pa á nísìn alala ìlàlá aláìtóbi láàṣẹ ọlọ́run ọlá muhammadu rasulullah
ẹ̀dá kọ́ ẹ bá ṣe iná àti iná ọlọ́run tó fi dùn anabi Muhammad nu lórí pé banújẹ́ lórí ọmọ ó wá fi iná àti iná dùn nu ìyá náà ọlọ́run mọ́sà bá dùn nu lórí rẹ̀ ló máa rí dòdò lóyìn tó kalẹ̀ fún la ilaha illallah bisimilahi ilahi ilahi bisimilahi rahman rahim inna a'tayna kalkawzad fasalli rabbika wanhar inna saniyaka rabtar bisimilahi rahman rahim لشلا في قريش إلى في شمر لتستوى وصيف فليأبر رب هذا البيت الذي أطعمه من جوع وآمن من خوف mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyá wa o tẹ́ ẹ ti ń bára bọ̀ látàná títí dòní tẹ́ ẹ sì padà lẹ́yìn wa ọlọ́run ní padà lẹ́yìn àwọn ọmọ tìyín náà o alùbáríkà ọ̀la Muhammad mo bá ní ma dákọ̀ yín ẹ pọ̀ àmọ́ ọlọ́run mọ̀ yín ọlọ́run ní alimul ghaibi wa shahada huwa arrahmanur rahim ọba tó jẹ́ pé mọ̀tí kálukú fẹ́ ọlọ́run bá a ṣe fún yín o èmi nínú mi dùn jù mo wá bínú ìṣèdùn nígbà máa sọ̀rọ̀ tí ilé oṣù máa sọ lọ ọlọ́run ọba kọ́mọ́sá wọlé ìtàn Muhammad gbogbo ẹni tó wá síbí báyìí tí ọlọ́run ti sun eléyìí fún kò ní bàjẹ́ ẹni tó lọ́wọ́ wá ti ṣe fún ọlá àlùbáríkà tí afẹ́ àdúgbò wà nù yìí ọlọ́mọ́sá ṣe fún kálukú wa náà la ilaha illallah ẹni kẹ́dọ̀dọ̀ mi láàárọ̀ yìí nínú àwọn ọmọ tí máa múra mọ́ra tó bá gbé ìṣòro wá ní máa ọlẹ́ sàdúrà àdúrà lèmi máa ń ṣe mo wá ní kó tètè dáhùn mo fẹ́ lọ bí kiri díwánu ó wá jọ lójú ó ní òun máa ń sọ fún tó máa wà pé irú tí èmi máa ń ṣe mí ẹ ṣe mo nígbà tí ìbá gba kádàrà ọlọ́run ṣé bí ọlọ́run rí àwọn bàbá wa ńlẹ̀ tí ò ṣe wọn láàfà tó fi fèmí láàfà ìran mi kan ọjà fáyìí mi là kọ́kọ́ mbẹ́ ó ṣe ṣèmí bẹ́ẹ̀ ẹ bá lọ́run rí mi náà kó tó ṣe òun náà ó ṣe ṣe tí ń ṣe tí ò bá gba kádàrà yóò dààmú àkókò kálukú ló yàtọ̀ síra wọn ntọ́lọ́wọ́n bá pín fún kálukú wàláhì kò ní kọjá ẹ̀ amina yàlla amina yàlla aláìsàn anabi Muhammad torí náà ìdùnnú náà ọlọ́mọdé ó di bàlùjẹ́ máa lọ́wọ́ o alala hawla wala quwwata illa billahi al-aliyyil azim ẹ bá a ṣe lè láàfin kan fún ìyàwó rẹ̀ ọlọ́run kọ́ wọlé ayé tànà Muhammad ó bẹ̀ lérí ìyàwó fi dérí gbogbo àwọn fámìlì ìyàwó náà ọlọ́run bá dó tàwọn náà ọlọ́run bá pẹ̀lú wọn torí wọn ní bí bá ń dá fọ́kọ ọwọ́ ìyàwó ló wà so kò sí bí obìnrin ó ṣe láyé tí ò ní máa ṣe obìnrin ibi tó kù náà ọlọ́mọṣà bá kún obìnrin náà ibi tó kù sí ọlọ́run bá kún ọlọ́run bá dó tì má lè ń lè kúlè la ilaha illallah láì tó wọlé àṣẹ ọlọ́run àárín pẹ̀lú ọkọ rẹ̀ ọlọ́run má dàrú òun náà ní ìpìlẹ̀ oríire rẹ̀ ọlọ́run ọba má yọkù láàrin ara wọn la hawla wala quwwata illa billahi al-aliyyil azim bisimilahi inna atayna bisimilahi rahmanir rahim inna ahatayna kal-kawthar fasalli li rabbika wanhar inna saniyaka huwa al-abtar amin subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin alhamdulillahi rabbil alamin. aba alibara kìí ṣe àdúrà alibarika sí. ẹ̀dá kan ní sallallahu alayhi wa sallam allahumma salli ala sayyidina muhammadin wa ala alihi wa sahbihi wa sallim. ọlọ́mọba akẹ́ṣẹ́ amadu tijani ọlọ́mọba akẹ́ṣẹ́ kí ibrahim iyas ọlọ́mọba akẹ́ṣẹ́ muhammadu jami bulala baba wa gba ali igbajawi baba ọlọ́njẹ́ àríyìn pẹ́ ọlọ́nàbí wa muhammad ọlọ́run ẹni ọlọ́njẹ́ bali dáadáa la ilaha illallah ala muhammadu rasulullah àwọn aṣọ abdul karim baba wa lọ́kìn káyọ̀pín àgbàlagbà ọlọ́mọdé bàjẹ́ bí tó dáadé àbọ̀ àgbọ̀láwùmí ọlọ́njọ́ máa dá sí i ìtọ́lọ́ ṣe fún àwọn ọ̀gá wa yìí ọlọ́mọdé bàjẹ́ o bá a falbarika sí bá a falbarika sí bá a falbarika sí ọlọ́nàbí wa muhammad àbáwá àgbà kéwù yẹmí ọlọ́mọ àdúró tì yín ọlọ́mọ fi yín lẹ̀ láíláí káyọ̀ gba àwọn àgbàlagbà tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn afáàpọ̀ bẹ́ẹ̀ ń jà kan ọlọ́mọ àdúró tẹ̀ nìkọ̀ọ̀kan wọn ọlọ́nàbí wa muhammad la hawla wala quwwata ọgbẹ́yìn ìyá wa náà ọlọ́run gbàdúrà nìkọ̀ọ̀kan wa o ọlọ́run ní fi wálẹ̀ ọlọ́nàbí wa muhammad ọlọ́run dúró tì wá owó oore báyìí náà akárí ẹnìkọ̀ọ̀kan wa náà gbogbo àwa tá a ti kọ́ ọlọ́run níjà tà mọ́ ọ̀nìtàmọ́ lórí àwa tá a ti ní náà ọlọ́run ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa náà ọlọ́nàbí wa muhammad ìtọ́lọ́ ṣe fún àwọn àṣekè wa sàrújì ọlọ́mọdé ó bàjẹ́ láéláé jẹ́ kó máa dá sí i ọlá subhana rabbika rabbil izzati amma yasifun wasalaamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin sallu ala rasulil karim.